kí gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́ mi gbogbo tó wà ní àgbáyé pátápátá, ní pàtàkì ní Ondo State àti ní ilẹ̀ Ìdànrè lápapọ̀. Èmi ni Ọba Gilbert Ọlákúnlé Ògúnlọ́wọ̀, Adúnranjàn the first, Adúnranjàn kìíní, Awọ̀ṣúnyè ti ìlú Àtọ́ṣe. Kábíyèsí, wọ́n ní omi téréré, omi tẹ̀rẹ̀rẹ̀, omi ńlá àtomi tó tóbi, ibì kan náà ti máa ń ṣàn wá tó jẹ́ orísun wọn. Kábíyèsí, ibo lórísun Àtọ́ṣìn? Bó lẹ ṣe ṣàn wá? Bó nílùú Àtọ́ṣìn? Ibo náà ti ṣe? Ẹ ṣe gan-an. Àtọ́ṣe bó ṣe bẹ̀rẹ̀ ní, a ò lè dárúkọ Àtọ́ṣe ká má dárúkọ Ṣàṣẹrẹ́ Lágògùn. Ìlàṣẹ Ṣàṣẹrẹ́ Lágògùn. Ìdẹ̀rẹ̀ láti jọ kúrò, Òkèdànrè ló ti kúrò. So àwọn Àkúrẹ́ àti Bìní wọ́n jà lórí ìṣàkọlẹ̀. So Lágògùn dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé jagunjagun ni. Akíkanjú èèyàn ni. Àwọn Àdó tí wọ́n pè ní Bìní, wọ́n wá yà lò machinery, wọ́n wá yà lò, wọ́n bẹ̀ kó lọ sí Bìní lọ bá wọn jà against Àkúrẹ́. So nígbà tí wọ́n jagun yẹn, Ṣàṣẹrẹ́ Lágògùn, orúkọ ìkan ni Adúnranjàn. Adúnranjàn lórúkọ ẹ̀, oyè ní Ṣàṣẹrẹ́ Lágògùn yẹn. Adúnranjàn nígbà tó jagun yẹn tó wìn ní àwọn Àkúrẹ́, nígbà tó ń lọ ó gba omi kan tí wọ́n pè ní Àpọ̀nmu ní ọ̀nà Oǹdó ń bí, ó gbà lọ já sí Àkúrẹ́ pẹ̀lú kíní tí wọ́n fi ń Ìdànrè máa ń pè ní ẹ̀pàrà tí wọ́n fi ń gbé oko, tí wọ́n fi finá sí oko. So ó gbà bẹ́ẹ̀, ó já sí Àkúrẹ́. So ó fi kíní yẹn ó fi jó gbogbo ilé wọn ní Àkúrẹ́ ńgbà náà. Yes. So lérí Káṣòdì ń bẹ̀ wọ́n gbogbo bẹ́ẹ̀ lọ sí ọ̀nà Ìdànrè lọ, ó jólé, ó capture wọn ṣá lọ́rọ̀ kan. Ó ṣe capture wọn tán, ó wá lọ sí ilé Àṣàmọ́. Bóyá ẹni tó bá mọ Àkúrẹ́ dáadáa ní tẹ́yìn bá ń lọ sí ọjà ọba ní portrait wọn kan tó ń gbé báyìí tán ní wájú. tó ń gbé ìdàdá ní ẹ̀, ó wà wọ̀bẹ̀. Ó wọ̀bẹ̀ ó ní òun fẹ́ jọba Àkúrẹ́. Ó lóun fẹ́ jọba Àkúrẹ́. So ìgbà tó yá, àwọn Àkúrẹ́ wọ́n máa ń kọrin kan bú àwọn èèyàn pàtàkì nígbà kan lọ́dún. Mo ti gbàgbé orúkọ tó ń pọ́dún yẹn sí. So wọ́n kọ bú Adúnranjàn pé Ìdànrè lásán tó sọ pé òun fẹ́ wá jọba l'Ákúrẹ́. Inú wa bí, ó wá kúrò ní Àkúrẹ́, ó lọ sẹ́tù sí Òkè Àró lọ́nà Ìdànrè. Ó wá pe gbogbo Àkúrẹ́ pé kí wọ́n máa bọ̀. Ó wá sọ fún wọn pé òun padà lọ sí Ìdànrè, pé ṣùgbọ́n àwọn ọmọ làwọn Àkúrẹ́ bá máa sìn. That is, ó ní wọn ò jẹ́ kó ń fún àwọn ìjọba, ó ní bẹ̀tì, ó ní àwọn ọmọ àwọn ṣì máa jọba l'Ákúrẹ́. Ṣé ẹ̀ ń gbọ́ mi dáadáa? Mo gbọ́ yín. Ó wá pẹ̀lú àwọn warriors, àwọn jagunjagun àtàwọn ẹbí ẹ̀. Àwọn kan máa ń so pẹ̀lú àwọn ẹbí ẹ̀ ṣá, ó gbà tó débí, ó settle down sí Èṣùlàdó. Wọ́n pè bẹ̀yẹn ní Èṣùlàdó. So gbà tó ó gbé bẹ̀yẹn pẹ̀lú àwọn èèyàn fúngbà díẹ̀. So ó wá rí pé nígbà tó move wá sí ìtòsí bíbá ẹ̀, wọ́n pè bẹ̀ ní Òrìṣà Pòkúté. Orí omi ẹ̀ forest gidi níbẹ̀ yẹn. So ó rí pé ibẹ̀ yẹn dáa, ó wá settle síbẹ̀. Nígbà tó settle síbẹ̀,
wá bẹ̀ sí àwọn eku wọ́n máa ń wá destroy wọ́n máa ń wá bà àwọn nǹkan oúnjẹ wọn jẹ́ wọ́n ń bàjẹ́ so wọ́n lọ consult Ifá Oreko wọ́n lọ bá àwọn onífá wọ́n da Ifá sí oògùn tán lè lò tó fi lè pa àwọn agbára eku tó wá ń ba nǹkan wọn jẹ́ yìí. so nígbà tó wá ṣe oògùn yẹn pa àwọn eku yẹn pátápátá wọ́n fi sọ pé òrìṣà ó pa èkúté òrìṣà pa èkúté òrìṣà pa èkúté ìgbà tó yá táwọn èèyàn ń pè òrìṣà pa èkúté lómi yẹn jẹ́ so ìgbà tí wọ́n wá ń gún sẹ́tù síbẹ̀ yẹn wọn ò fẹ́ pé orúkọ ìlú yẹn ní Èṣù Ládùgbọ́n wọ́n á sọ pé ibi táwa náà dẹ̀ dá o ó máa dá o lọ torí ó lọ́rẹ̀ẹ́ kan sí Ìrè tó wà ní ìpínlẹ̀ Èkìtì. ní Èkìtì ó lọ́rẹ̀ẹ́ kan síbẹ̀ ẹni tó ń darí Ìrè ń gbà yẹn Ọ̀ṣìn ni jẹ́yàn pàtàkì so wọ́n ní ibi táwa ó dájú Èṣù Ládùgbò ó ní àti ẹjọ bíi àwádà bíi Ọ̀ṣìn ibi táwa àtó Ọ̀ṣìn ẹ máa gbọ́ àtó Ọ̀ṣìn kí ni ìtumọ̀ Ọ̀ṣìn? Ọ̀ṣìn yẹn òun ni lídà wọn ní Ìrè Èkìtì. wípé àtó Ọ̀ṣìn o àtó Ọ̀ṣìn náà àwádà àtó Ọ̀ṣìn níbi táwa àtó Ọ̀ṣìn. àtó Ọ̀ṣìn níbi táwa yìí so bí orúkọ àtọ̀ṣe ṣe jẹ́ jáde dẹ̀ lẹ́ẹ̀kan nígbà tí mo introduce ara mi ní Àwọ̀ṣúnyè ti ìlú Àtọ̀ṣe so jagunjagun ni wọ́n nígbà tí wọ́n débi a níbi tí àwọn jagunjagun máa ń wọ̀ tí wọ́n bá fẹ́ lọ jagun so ó lè ju bí táwa yìí ó lọlẹ̀ gan wọ́n wọ ilẹ̀ lọ wọ́n gbé Ọ̀ṣun síbẹ̀ Ọ̀ṣun so nígbà tí wọ́n bá ti fẹ́ lọ sí ogun àwọn sójà wọnú ẹ̀ lídà wọn yẹn á tẹ̀lé wọn á wà wájú so nígbà tí a fẹ́ fún orúkọ fún ìlú wa ẹ̀ fún oyè àwa sọ pé lídà tó ń kó wọn lọ sí ojú ogun wọ́n mú padà torí tí wọ́n bá ti ń yìnbọn àwọn enemies tí wọ́n bá ti ń yìnbọn tábà ń fẹ́ sọdún so àwọn nígbà tí wọ́n fẹ́ orúkọ fún ọba ìlú yìí wọ́n ní instead lídà wọn tó kó wọn lọ sí ojú ogun àwọn ẹni tó bá ń jọba wọn sìn ó kó àwọn jagunjagun ẹ̀ ó kó wọn lọ sí ojú ogun wọ́n wọ Ọ̀ṣun wọ́n dẹ̀ yìí ìbọn pa wọ́n ìbọn kò wọ́n lára ogun kó wọn lọ. wọ́n ní Àwọ̀ṣúnyè àwọn tó wọ ní Ọ̀ṣun tó ń yè Àwọ̀ṣúnyè ti ìlú Àtọ̀ṣe. Kábíyèsí ìdí mélòó ló ń jọba àti pé ta ni ọba àkọ́kọ́ nílùú Àtọ̀ṣe? ọba pọ̀ èmi ní nǹkan bíi 13th. Number 13 ọba. 13th ọba. Kí ni ìlànà tá a fi ń jọba nílùú Àtọ̀ṣe? Ṣé Ifá ní máa ń yan ọba bí àwọn afọbajẹ ní àbí àwọn ìjọba ni wọ́n máa ń appoint? Yes, Ifá ló máa ń Ifá ló yan ọba tí wọ́n bá ti ruling house kan la ní. Ẹyọ kan péré. Just one ruling house. Péré. Lágbòkun ruling house. Tí ó dẹ̀ pín yẹ́lẹ́yẹ́lẹ́. A jẹ́ pé ẹ̀kín máa ń jọ ìjà sí ọba jíjẹ. À ń jà ṣe mọ̀ pé ruling house yẹn àwọn ọmọ pọ̀. But within the ruling house náà ṣe èèyàn ní ọmọ 5-6 tẹ́lẹ̀ kan fẹ́ máa nìkan ní àwọn míì náà lè ní ṣebí irú ti Ọwá of Ìdànrè báyìí láì nìkan ṣo náà ni ṣùgbọ́n àwọn ọmọ pọ̀ tí wọ́n ń dìde ní àwọn ìdí. Kábíyèsí ó ti tó gbà òtẹ́ tìjọba.
ó ti kọjá 20 ọdún báyìí díẹ̀. tẹ́ ẹ ti jọba. Kọjá 20 ọdún. kábíyèsí ẹ pẹ́ fún wa. Ẹ ṣé. àgbà yín ó dalẹ̀. Ẹ ṣé. ẹṣin ọba yóò jókòó pẹ́. Ẹ ṣé. kábíyèsí kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ìlú Àtọ̀ṣe, Aládé Ìdànrè àti Òdòdó Ìdànrè? Ọmọ ìyá kan ní gbogbo wa pátápátá. Ìbáṣepọ̀ yẹn ó ṣe dáadáa. Ọmọ ìyá kan ní wa, kò sí problem. kí ni àwọn àṣà àti ìṣe tó jẹ́ bí àwọn ọdún àbí orò tí ẹ ń ṣe nílùú Àtọ̀ṣe? Ọdún tá à ń ṣe l'Àtọ̀ṣe ó tó 2, 3, 4. tó gbajúmọ̀. Tó gbajúmọ̀. ẹ bá fẹnubà àti ìdí tó fi ń ṣe. Yes. Èkíní, à ń ṣọdún Ògún festival. So gbogbo àwọn ìletò tó wà ní ìlú Ìdànrè ló ń ṣe Ògún festival, àwa náà ń kópa. Ṣé ẹ ń gbọ́ bẹ́ẹ̀? Gbogbo ìletò tó wà ní Ìdànrè gbogbo là ń ṣe ọdún Ògún. Then àwa nìkan là ń ṣe ọdún iṣu elaborately, gbogbo ìlú ló ṣe ọdún iṣu. Fún ẹlòmíín lè jókòó sílẹ̀ kó padìẹ kó ṣe ní jẹlẹnkẹ kó jẹyàn nílé rẹ̀. Ẹ̀tì ní Àtọ̀ṣe àwa la máa ń ṣe elaborately. Bá fẹ́ wò gan ní last Saturday ní August ẹ lè wá wò wá. À ń ṣe elaborately káàkiri ìlú. Ìyẹn ti ọdún Ìjẹṣu. Kí ló dé tẹ́ fi máa ń ṣe ọdún Ìjẹṣu yìí? Kí ló dá lé lórí? Thank you. À ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. À ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a gbin iṣu yìí. A gbìn ó ta àdẹ̀fọwọ́ ara wa jẹ. Then a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún because ọmọ Yorùbá ni wá. Kìíní yẹn ó ti bẹ̀rẹ̀ láti gbà tí àwọn Odùduwà ní Ifẹ̀, Middle East ní Odùduwà ti mú iṣu wá sí ilẹ̀ Yorùbá. So àtìgbà yẹn láti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún pé a gbin iṣu àdẹ̀ jẹ́ pé ó wù ó yè. Ọba gba aṣàdúrà, gbogbo ìlú àjọ, gbogbo ọba aṣàdúrà, pé iṣu dáná aṣàdúrà. Ọjọ́ yẹn gan-an, that is the only day tí wọ́n máa ń rí ẹnu ọba nílùú pé ó jẹ nǹkan. Ọjọ́ yẹn ọba á jẹ iṣu lójú gbogbo èèyàn. Sísè àbí sísun? Sísè. Kí làwọn ọdún míì tó tún jẹ́ ọdún àṣà àti àbáláyé fún Àtọ̀ṣe? Ọdún àṣà tó jẹ́ pé òun nìkan ló pẹ̀kúlẹ̀ sí Àtọ̀ṣe nídànrè, ọdún eégún. À ń ṣọdún eégún. Kí ni ìtẹ́ fi ń ṣọdún eégún? Kí ló dá lé lórí? Torí gbogbo ìlú míì náà la máa rí pé wọ́n máa ń gbé eégún, tá ń gbé eégún jáde kan, àmọ́ tí ń ṣe ceremonial. Kí ló dé tí ń fi jẹ́ ceremonial? Ceremonial something náà for example, Ogun State, when I was young, ilé Ìláròmọ̀ ń gbé, ceremonial something náà wọ́n fi ń ṣe. Ibi náà gbogbo ìlú Àkúrẹ́ náà ceremonial náà. Àmọ́ láàárín àwọn ọmọ ìyá yín méjì tó kù, wọ́n ní pé ẹ̀yin nìkan ni Àtọ̀ṣe nìkan ló ń ṣọdún eégún. Yes. Lóòótọ́ ni nígbà tí wọ́n dé bíbáyìí, ẹni tó ìkànnú àwọn olóyè tó bá ṣàṣẹ lágbègbè wa, òun ló mú ọdún eégún yẹn wá láti ibi tí wọ́n ti ń bọ̀. So nígbà tó débí wọ́n dẹ̀ ń ṣe ọdún eégún yẹn gba ọ̀gbẹ́lẹ̀. Tí wọ́n bá tí àwọn ọmọ bá sick, tí òjò bá rọ̀, tí wọ́n bá lọ gbé eégún, tí wọ́n jó káàkiri ìlú, tí wọ́n ṣe òjò àárọ̀. Tí àwọn ọmọdé bá sick bíi measles nǹkan, bí ìgbóná, ara àwọn ọmọ wọn ni àyà, ìdí tá fi ń ṣe nìyẹn. Kí làwọn nǹkan tó jẹ́ àwọn ohun àbáláyé tó jẹ́ ohun àbáláyé àdáyébá tí àwọn bàbá yín mú wọ̀lú?
ìbọn Sàṣẹ́rẹ́ Lágòkò ó dẹ̀ ṣe wà síbẹ̀. ó wà. Aṣọ tó ń wọ̀ wọ́n bá lọ sí ojú ogun ní ayé ìgbà náà. níbi ayé ìgbà náà bí raincoat báyìí tí tó máa ní àwọn kìnnì kan tí wọ́n ń tilẹ̀ mọ́ gbogbo ó wà. Sword ó wà tí wọ́n fi ń jagun gbà yẹn ó wà. títí di bá ṣe ń sọ. di bá ṣe ń sọ yìí. Kábíyèsí, kí ni ogún ọdún ó lé tọ́lọ́run ti fi ń sórí àpèrè tẹ́sí pẹ́? ó kù díẹ̀ báyìí kò pé 21 years. Kí ni àwọn ohun ìdàgbàsókè tí Ọlọ́run ti lò yín fún? Thank you. Ìgbà tí mo dórí oyè nǹkan kìíní tí mo kọ́ ṣe ni pé mo ṣe ń lórúkọ ìlú wa, èmi mo ṣe ń jẹ sí Awọ̀ṣúnyè. Mo ṣe ń jẹ sí Awọ̀ṣúnyè. Olú Àtọ́ṣìn wọn jẹ́ tẹ́lẹ̀. So mo wá ṣe ń jẹ sí Awọ̀ṣúnyè. Then ilé epo àmì mo encourage àwọn ọmọ wa wọ́n wá dá ilé epo. Tẹ́ initiate ẹ̀, tẹ́ encourage. Then gbogbo ọ̀nà àdúgbò èmi fúnra máa dúró sí pẹ̀lú àwọn caterpillar yẹn, máa dúró ti operator tí mo create àwọn ọ̀nà sí ìlú àdúgbò sí ìlú Àtọ́ṣe. Ìlú Àtọ́ṣe dẹ̀ ti fẹ́ ju bí mo ṣe create ọ̀nà wọn làwọn èèyàn ń wọbẹ̀ tán kọ́lé Àtọ́ṣe ti fẹ́ ó dàbí sí dáadáa. Ebi mo golf nígbà ìjọba Àgàkú àmú golf wá sí ìlú Àtọ́ṣe. Táwọn èèyàn ti ń play golf. Resource center. Yes. Palace bí táwa yìí tí mo bẹ̀rẹ̀ foundation rẹ̀. Tẹ́ẹ̀dẹ̀ kọ́. Tí mo dàgbẹ̀ kọ́. A very gigantic palace. Mo bẹ̀rẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀. Lóríṣiríṣi. Ó pọ̀ gan. Abẹ́ ìjọba ìbílẹ̀ wo lẹ wà ní ìpínlẹ̀ Ondo? Ìdànrè local government. Ǹjẹ́ ẹ ráǹfààní ìjọba ìbílẹ̀ yìí ń jẹ? À ń rí jẹ. Kábíyèsí, kí ni àwọn ìdojúkọ tí ìlú Àtọ́ṣe ní láti ìgbà tí ẹ ti dé orí oyè? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan yẹn, challenges tá ní especially à ń bẹ ìjọba pàápàá ìjọba ìbílẹ̀. Kò sí presence ìjọba ìbílẹ̀ nílùú Àtọ́ṣe. Ní palace ìlú Àtọ́ṣe. Wọ́n bá wa dáhùn sí iṣẹ́ palace wa. A jẹ́ pé ẹ̀yin àti àwọn ọmọ bíbí ìlú Àtọ́ṣe fúnra yín ni ẹ̀ ń dá kọ́ odidi ààfin tó báyìí. Àtàwọn ọmọ wa ní ládàdé lódòdó tí ń bá rìn báyìí tí ń gbà tá bá ń ṣe Àtọ́ṣe dé. Kábíyèsí, kí wá ni àwọn nǹkan tó ń dùn tó jẹ́ ẹ̀dùn ọkàn tí ó jẹ́ pàtàkì nǹkan tí ìlú Àtọ́ṣe ń fẹ́ látọ̀dọ̀ ìjọba lọ́dọ̀ ìjọba ìbílẹ̀ àti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ lọ́dọ̀ ọlọ́lá gómìnà wa Ayédàtiwa? Mo láti dúpẹ́ lọ́wọ́ gómìnà Ondo State láti gba gómìnà Ayédàtiwa. Gómìnà Ayédàtiwa. Wọ́n ló promote àwa síbi tá a dé lónìí. Then ní golf state government ló ṣe golf wọ́n dẹ̀ mú maintain ẹ̀ títí dìgbà tí Ayédàtiwa. So mo dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀. Eléyìí tó bá dẹ̀ kù gbogbo eléyìí tí bá dẹ̀ ti bá wọn sọ tí mo ti gbàgbé àti sọ fún gbogbo ayé báyìí, wọ́n jọ kọ́ mọ́ bínú kán bá wa ṣe àtúnṣe sí gbogbo eléyìí tí bá ti bá wọn sọ sẹ́yìn. Àwọn ẹ̀bẹ̀ yín, àwọn ìwé ẹ̀bẹ̀ yín tó wà níwájú wọn. Ní pàtàkì tí gọ́ọ̀fù yẹn kàn parí ẹ̀. Kábíyèsí, kí ni ojúṣe àwọn ọmọ Àtọ́ṣe? Ǹjẹ́ wọ́n ń dá sí ọ̀rọ̀
ìlọsíwájú àti ìdàgbàsókè ìlú Àtọ̀ṣe. wọ́n ń dá sí presently ìkan náà àwọn ọmọ Àtọ̀ṣe ó wà ní United States museum ó ti dá museum sílẹ̀ níbí báyìí nílùú Àtọ̀ṣe ń bí. nílùú Àtọ̀ṣe àti radio station then àmọ́ Àtọ̀ṣe náà àwọn náà ló àwọn ọ̀nà wọ́n help me àwọn ọ̀nà. ní àwọn pópónà. wọ́n ṣe ọ̀nà ìyẹn dọ́tà mi gángan nìyẹn wọ́n ṣe nínú ọ̀nà sí gbogbo ìlú láìpẹ́ kò tí tọdún kan báyìí tí wọ́n ṣe then wọ́n dẹ̀ ti wá sí bíbáyìí wọ́n dẹ̀ ti wo gbogbo iṣẹ́ tó kù níbi tí wọ́n dẹ̀ promise pé wọ́n máa ṣe fún wa. a máa ń gbọ́ nínú ọ̀rọ̀ Yorùbá kábíyèsí pé ipò ọlá ó ní ìyọnu kábíyèsí ǹjẹ́ ṣé lóòótọ́ ṣe ipò orí adé ṣe ipò tí ó ní àwọn challenges nínú ni. ipò ọba Ọlọ́run ti fàṣẹ sí ipò ọba ó ní kí gbogbo èèyàn kan bọ̀bọ̀ fún ọba àti àwọn ìjọ so ipò ọba níyì ó níyì gan ṣùgbọ́n tún ní challenges challenges tí ipò ọba ní tó pọ̀ jùlọ ni pé kò sí time fún wọn kò sí time 24 hours ni 24 hours kò sí time. agbàlejò lọ́sọ̀ agbàlárò agbàlá ó lè máa wẹ̀ báyìí sípìtì náà ó lè máa wẹ̀ kí irú àlejò bíi ti yín dé wàá tún mú àbọ̀ ṣe máa sáyé ṣe gbìgbìgbì wàá tún wá dá inú o tún lè padà síbẹ̀ tó padà sí kẹlòmí tún dé tó lómi tí ò yẹ ká má ṣàyẹ̀rí kó tún dé wàá tún wọ̀ o lè ìjọba tún pè o lè try bí ẹ̀ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ kó tó wẹ̀ tán ṣé ń gẹ̀ẹ́tẹ̀ so ó lágbára díẹ̀ challenges yẹn lágbára díẹ̀ then kí èèyàn tó ká sọ pé èèyàn ní ìyàwó méjì mẹ́ta mẹ́rin pẹ́ẹ́lí kọ̀ọ̀kan bí ọmọ méjì àti tẹ́kẹ̀ àwọn ọmọ wọ̀nyẹn pẹ̀lú ìyá wọn ṣe mọ̀ pé ìyá wọn máa fẹ́ máa kọ́ bẹ́ẹ̀ni wípé bẹ́ẹ̀ni talkless gbogbo ìlú tí ọba máa jọba lé lórí àwọn òjòyè tábà tí tí wọ́n tí wọ́n máa dé tí wọ́n mí tí wọ́n máa sọ ọgbọ́n mi tí wọ́n máa lò láti máa kí èèyàn tó lè balance ẹ̀ wọn balance láàrin ìlú balance láàrin balance mọ̀lẹ́bí tó balance mọ̀lẹ́bí o gbọ́dọ̀ jà ní palace o gbọ́dọ̀ obìnrin mi lè gbóná tó lè fẹ́ tó bá jà á affect ẹ á affect obìnrin yẹn so àwọn ọmọ bàbá ọmọ ìyá èèyàn náà tún fẹ́ wọ́n lè fẹ́ talẹ̀ kábíyèsí igi kan ìdágbó ṣe àwọn olóyè wo mélòó ni ẹjọ́ wà tẹ́jọ́ wà gẹ́gẹ́ bí council. Lisa Ọ̀jẹ̀mú Lóńdè Ṣàṣẹrẹ Gbógbòṣẹrẹ Ọdúnrún àti Mẹ́rẹ́. ṣé bí ipò wọn ṣe ga sí náà ni lè ṣètò wọn yẹn a jẹ́ pé Lisa yẹn ni second in command kábíyèsí tí ọba bá dàgbàdàgbà tí wọ́n bá lọ darapọ̀ mọ́ àwọn baba ńlá wọn ta ni máa ń bọ́ sí orí àpèrè ṣé àwọn ọmọọba ni ó padà àbí wọ́n máa ń yan àfọ̀bàjẹ́ ní ìlú Àtọ̀ṣe. àwọn ọmọọba gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe in most places àwọn ọmọọba ló máa ṣèpàdé tí wọ́n máa yan wọ́n máa mẹ́nìkan nù wọn. ǹjẹ́ wọ́n máa ń yan adelé ọba ní Àtọ̀ṣe. dáadáa. adelé ọba máa wà. dáadáa. ta ni máa ń jẹ́ adelé ọba ni ṣé ọmọọba obìnrin ni àbí ẹlòmíì. ọmọọba obìnrin ló máa ń jẹ́ adelé ọba ní Àtọ̀ṣe. that is female regent. èyí tó jẹ́ pé a jẹ́ pé àṣà tí yín yàtọ̀ sí ti aládé Ìdànrè tó jẹ́ wípé second in command ọba tó jẹ́ Lisa ọkùnrin ni máa ń jẹ́ adélé. a jẹ́ pé ìdálù níṣèlú. ẹ bá kí gbogbo àwọn ọmọ
ìlú Àtọ̀ṣe nílé lóko àti lókè òkun kẹ́ bá ṣàdúrà fún wọn. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìlú Àtọ̀ṣe fún dúpẹ́ lọ́wọ́ yín fún eléyìí tẹ́ ti ṣe ní ìlú yìí. Mo sì bẹ̀bẹ̀ gbogbo eléyìí tó bá kù díẹ̀ káàtó ní ìṣe wa tó lè máa fa ìfàsẹ́yìn fún yín láti wá sí ìlú jọ̀kẹ́ dáríjì o. Eléyìí tí mo sì gbà yín níyànjú kẹjọ bẹ́ẹ̀ ṣe ń try tẹ́ ń ṣe ìrànlọ́wọ́ fún wa, ẹ jọ̀ọ́ kẹ́sì túbọ̀ máa yọwọ́ sí wa. Iṣẹ́ ṣíṣe ó sì pọ̀ fún wa tá ní í ṣe tọ́wọ́ wa ò dẹ̀ nìkan ká, ẹ jọ̀ọ́ kẹ́ máa yọjú sí wa o. Láyọ̀ là á máa gbúròó yín o. Àmín. Orúkọ yín lẹ́ẹ̀kan sí kábíyèsí. Ọba Gilbert Ọlákúnlé Ògúnlọ́wọ̀ Adúnranyan kìíní Awọ̀ṣóyè ti ìlú Àtọ̀ṣe. Ẹ ṣé kábíyèsí. Ẹ ṣé kábíyèsí o. Kábíyèsí o. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ ẹ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí.